ọjọ́ ìṣẹ́gun lónìí lágbára ọlọ́run yóò bá wa ṣẹ́ gbogbo ogun ayé wa láṣẹ wọlẹ̀. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí ṣe ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù kẹwàá ọdún 2023 òní lọ́jọ́ tó kẹ́yìn sínú oṣù kẹwàá. Ìròyìn fẹ́lifẹ́li náà rèé fún mi Adénúgà ni oníròyìn síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mu ná à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà. Ìròyìn fẹ́lifẹ́li ó ń tẹ̀síwájú. Ọmọoyè tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún 2023 tá a wà yìí, Atiku Abubakar ló ti sọ̀rọ̀ jáde lánàá ti ṣọjọ́ ajé nílùú Àbújá lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ èyí tó ṣe ìpàdé ọ̀hún nínú ọ́fíìsì rẹ̀ tó wà nílùú Àbújá, níbi tó ti ń sọ̀rọ̀ jáde pẹ̀lú ọ̀dùn ọkàn rẹ̀ lórí ìdájọ́ ilé ẹjọ́ gíga Supreme Court èyí tó wáyé lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá níbi tí wọ́n ti gbé àre fún aláre tí wọ́n sì gbé ẹ̀bi fún ẹlẹ́bi lórí ìdájọ́ ilé ẹjọ́ Supreme ọ̀hún wípé ọmọoyè tó díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí eyín Bọ́lá Ahmed Tinubu òun gangan lójúlówó ọmọoyè eléyìí tó kójú òṣùwọ̀n tó sì jẹ́ wípé ètò ìbọ̀hún ó lọ bí wọ́n ti kọ̀wé rẹ̀, ṣùgbọ́n lójúwòye Atiku Abubakar ó ní wọ́n ti gbé àre fún ẹlẹ́bi wọ́n sì ti gbé ẹ̀bi fún aláre látàrí wípé ilé ẹjọ́ gíga ọ̀hún wọ́n kùnà láti mú ìdájọ́ òdodo jáde nínú ètò ìdájọ́ ọ̀hún èyí tó wáyé bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú ọdún tá a wà yìí nínú oṣù kẹsàn-án Atiku Abubakar pẹ̀lú àwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n dẹ jíde dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú míì nílé ẹjọ́ èyí tó ń gbọ́ sí awuyewuye èyí ọ̀rọ̀ tó súyọ lẹ́yìn ìbò àwọn ààrẹ ọ̀hún tribunal ni wọ́n dá ẹjọ́ náà pé Bọ́lá Ahmed Tinubu ti ẹgbẹ́ òṣèlú APC òun náà lọ́mọoyè bákan náà lọ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ rí nílé ẹjọ́ gíga Supreme, ṣùgbọ́n Atiku Abubakar bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ nínú ìpàdé èyí tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ọ́fíìsì rẹ̀ nílùú Àbújá lánàá tó ti ní òun kọ́ lòun pàdánù bí kò ṣe àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n pàdánù ohun rere àti àwọn ohun àlàáfíà tó fi mọ́ ìlọsíwájú pẹ̀lú bí ilé ẹjọ́ gíga Supreme ọ̀hún bí wọ́n ṣe kùnà láti dá ẹjọ́ ọ̀hún bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní kò sí ìgbàgbọ́ kankan mọ́ nínú àwọn ilé ẹjọ́ èyí tó ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà bí kò ṣe wípé ìmọ̀tara ẹni nìkan ojú ìṣáájú òun ni wọ́n yàn láàyò. Atiku Abubakar tó sọ ẹ̀dùn ọkàn rẹ̀ jáde fún àwọn akọ̀ròyìn lánàá nílùú Àbújá tí ṣọjọ́ ajé ló ní kí àwọn ọmọ Nàìjíríà wọ́n kú ìrọ́jú wípé wọ́n ti pàdánù ohun rere mẹ̀sáyà tó yẹ kó yọ wọ́n kúrò nínú iṣẹ́ òun ìyà ni wọ́n ti fi ojú ìṣáájú ni wọ́n ti fi lé dànù. Ó ní ó ṣeun láàánú fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí pẹ̀lú bí wọ́n ṣe pàdánù ohun rere eléyìí tó yẹ kó jẹ́ ohun ìdùnnú fún wọn. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún lánàá ni bàbá ti sọ̀rọ̀ jáde wípé lótìtọ́ àti lódodo bá àbá ní parọ́ tanra wa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń la ìṣòro àti àdójúkọ eléyìí tó nira wọ́n là kọjá lọ́wọ́ báyìí látàrí bí gbogbo nǹkan bó ṣe gbé owó lórí lẹ́yìn tí wọ́n yọ ẹ̀kún owó orí epo èyí tí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Ahmed Tinubu tó kéde tó sì yọ nínú oṣù karùn-ún ọdún tá a wà yìí, èyí tó fà á kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kó di ọ̀wọ́n gógó nínú ọjà àti ní ìgboro ayé pẹ̀lú àkóbá eléyìí tó ṣe fún ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tòun ti owó náírà wa eléyìí tó ti mú orí wọgbó agijù lọ́wọ́lọ́wọ́ báyìí sí owó dọ́là owó orílẹ̀-èdè Amẹ́ríkà. Gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún tó sọ̀rọ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ ajé lásìkò tí bàbá òun tí wọ́n ń ṣe ayẹyẹ bí wọ́n ṣe ká aṣọ lójú lórí ọkọ̀ eléyìí tí ó máa lo afẹ́fẹ́ ìdáná tá a mọ̀ sí gáàsì. Ọkọ̀ ọ̀hún tí wọ́n pè ní CNG
èyí tí gómìnà tí wọ́n káṣọ lójú rẹ̀ ní òkè ìmọ̀sán tí ó ṣolú iléeṣẹ́ ọba ìpínlẹ̀ ọ̀hún èyí tó wà nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lánàá o. Níbẹ̀ ni gómìnà ló sọ wípé ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ó ti kan ará ilé ó ti kan ará oko, bẹ́ẹ̀ sì ni ó kan olówó àti mẹ̀kúnnù bó ṣe kan olórí àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ o. Wípé àfi ẹni tó bá jẹ́ wípé kì í ṣọmọ orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ sì ni kò gbọ́ ìròyìn tó ń lọ ní àgbáńlá ayé ni yóò sọ wípé àwọn ọmọ Nàìjíríà wọ́n ń bẹ nínú ìgbádùn oníyọ̀tọ̀mì. Oníṣùgbọ́n ò tó bá jẹ́ ọmọlẹ̀ yìí yóò mọ̀ wípé àwọn ọmọ Nàìjíríà wọ́n dàbí góòlù eléyìí tí wọ́n ń gbé kọ́dù ni tí wọ́n ń la inú iná ìṣòro ohun àìríjà àrímu kọjá lọ́wọ́ báyìí o. Abíọ́dún tó wá tẹ̀síwájú ó ní pẹ̀lú ọkọ̀ tí ń lo afẹ́fẹ́ ìdáná yìí eléyìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn yóò tún ṣe ìdẹ̀rùn fún àwọn ènìyàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ àti ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ògùn lápapọ̀, nítorí pé ọkọ̀ ọ̀hún kò nílò láti lo epo bẹntiróòlù bí kò ṣe afẹ́fẹ́ ìdáná nìkan o. Ó ní nípa ìdí èyí owó tí wọ́n fi máa wọ ọkọ̀ náà yóò tún wálẹ̀ díẹ̀ sí i yàtọ̀ sí iye tí wọ́n ń wọ àwọn ọkọ̀ akérò èyí tó ná ìgboro ìpínlẹ̀ Ògùn. Ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ tòun ti àdúrà àti àforítì kí ètò ìṣèjọba rẹ̀ kó lè kẹsẹ̀ járí o. Ó wá ní díẹ̀ rèé o, ohun gbogbo tó sì máa mú ìdẹ̀rùn bá àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn ó sì ń bọ̀ lọ́wọ́ wájú sí i. Pẹ̀lú sùúrù lohun gbogbo yóò fi yanjú tí orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò sì wà nínú yọ̀tọ̀mì àìlópin. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sọ̀rọ̀ jáde o ní gẹ́rẹ́ tí Alhaji Atiku Abubakar ti ẹgbẹ́ òṣèlú PDP tó ṣe ìpàdé gbòǹkẹ́lẹ́ pẹ̀lú àwọn akọ̀ròyìn lánàá nílùú Àbújá làwọn náà ti fi ọ̀rọ̀ léde o tí wọ́n ti ṣe àpèjúwe ọ̀rọ̀ tí Atiku Abubakar tó díje dupò ààrẹ lábẹ́gbẹ́ òṣèlú PDP nínú oṣù kejì ọdún tá a wà yìí tó sọ wípé àwọn ọmọ ilẹ̀ yìí wọ́n ti pàdánù ohun rere bákan náà ló jẹ́ wípé ilé ẹjọ́ Supreme wọ́n ti kùnà láti mú òtítọ́ jáde nínú ìdájọ́ wọn. Ṣùgbọ́n lójúwòye iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí àti ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe àpèjúwe ọ̀rọ̀ tí Atiku Abubakar sọ jáde lẹ́nu bí ọmọ oṣù kan eléyìí tó lóun fẹ́ bá ọmọ 20 ọdún sáré tètè o àti bí ọmọ ọjọ́ kan èyí tó fẹ́ la ẹnu sọ̀rọ̀ wípé ìsọkísọ gbáà ní ọ̀rọ̀ tó jáde lẹ́nu Atiku Abubakar tó ń ti ọ̀rọ̀ eléyìí tí ò ní ọgbọ́n kankan òun ò yé nínú rárá o. Iléeṣẹ́ ààrẹ sọ̀rọ̀ jáde wọ́n ní ilé ẹjọ́ gíga Supreme ni wọ́n tẹ̀lé ìlànà àti àwọn ìwádìí tí wọ́n ṣe tí wọ́n sì gbé ààrẹ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu bákan náà tí wọ́n gbé ẹ̀bi fún àwọn tí ó jẹ̀bi o. Atiku Abubakar tó ṣe ìpàdé ọ̀hún nílùú Àbújá lánàá làwọn ẹgbẹ́ òṣèlú APC àti iléeṣẹ́ ààrẹ ni wọ́n ti sọ̀rọ̀ jáde o. Wọ́n ní àsìkò ti tó fún Atiku Abubakar láti gbà wípé ẹni Ọlọ́run fẹ́ ni Ọlọ́run yàn, ẹni Ọlọ́run sì yàn ní í ṣe lógo, wípé àyànfẹ́ Ọlọ́run ni Bọ́lá Ahmed Tinubu àti wípé ó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ wípé yóò di ààrẹ ní orílẹ̀-èdè yìí. Bákan náà ó sì ti wà nínú àkọọ́lẹ̀ Atiku Abubakar wípé igbákejì ààrẹ tí ó ṣe òun náà ló ti ṣe fún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ o lọ́dún 1999 títí di ọdún 2007 wípé kó gba àkọọ́lẹ̀ kó sì gbà kámú kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ àti ètò ìṣèjọba èyí tó wà lórí àlééfà lọ́wọ́ báyìí o. Ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde láti iléeṣẹ́ ààrẹ látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbẹ́ inú sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gbẹ́ni Ọ̀nànúgà èyí tó gbé jáde ní gẹ́rẹ́ tí Atiku sọ tirẹ̀ tán lánàá tó ní Atiku Abubakar ó bẹ́tà ó sì ṣeé ṣe fún ọ lọ́wọ́ báyìí kó o fi àdàgbà ètò ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú kó o fi rọ̀ kó o lọ padà sí ilé láti lọ rèé gbádùn ìwọ̀nba owó péréte èyí tó kù lọ́wọ́ rẹ o kó fi jọkà bẹ́ẹ̀ sì ni kó o lè sùn kó lè ní àlàáfíà. Àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ni wọ́n ti sọ̀rọ̀ jáde lánàá òde yìí tí ṣe ọjọ́ ajé o wípé àforíjì eléyìí tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo tó tọrọ lọ́wọ́ gómìnà Rotimi Akeredolu o wípé asánbánsá òfo ọjọ́ kejì ọjà ni wípé eyín kò ní ṣe o láti má yọ ní ipò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbáradì àti ìgbìyànjú láti yọ igbákejì gómìnà ọ̀hún ọ̀gbẹ́ni Lucky Ayédàtiwá o láti yọ kúrò ní ipò
gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ondo. Ọ̀rọ̀ ọ̀hún tó jáde látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Ọlámídé Ọládìjí èyí tó gbé ọ̀rọ̀ ọ̀hún jáde wípé gbogbo kúbẹkúbẹ àti sálọsábọ̀ eléyìí tí igbákejì gómìnà ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Lucky tó ń ṣe ò wípé asán bá ń ṣàfo ọjọ́ kejì ọjà ni àti wípé aṣọ ògbó ọmọyẹmọ́ ò ọmọyẹ ti rìn ìwú ọjà. Wọ́n ní ohun tó yẹ kó ṣe ní ìbẹ̀rẹ̀ òun ló ṣe ní ìparí o. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin náà eléyìí tí agbẹnusọ wọn Ọládìjí tó gbé jáde sọ di mímọ̀ wípé lótìtọ́ àti lódodo ní igbákejì gómìnà ló tọrọ àforíjì lọ́wọ́ gómìnà Rótìmí Akérédolú. Wọ́n ní ṣùgbọ́n etí tó gbọ́ àlọ́ kò lè gbọ́ àbọ̀ lórí àwọn ẹ̀sùn àti ọ̀rọ̀ eléyìí tí igbákejì gómìnà náà tó ti sọ jáde o. Wọ́n ní pẹ̀lú bó ṣe wá tọrọ àforíjì yìí èyí kò dá wọn lọ́wọ́ kọ̀ kò sì ní ṣe láti má yọ igbákejì gómìnà ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ń gbà lérò tí wọ́n ń sa akitiyan láti ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ sẹ́yìn bí wọn yóò ṣe yọ igbákejì gómìnà náà kúrò ní ipò gẹ́gẹ́ bí igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn tó kù rẹ̀ ní ìpínlẹ̀ Ondo tí wọ́n ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá ti ṣe ọjọ́ Ajé. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà nǹkan takasùfé tí í ṣe ọmọ orílẹ̀-èdè yìí tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ọmọ òṣèré sinimá àgbéléwò eyín Adéwálé Máyọ̀wá Emmanuel tí í ṣe ọmọ bíbí inú arábìnrin Olúwatóyìn Adéwálé ló ti sọ̀rọ̀ jáde. Adéwálé Máyọ̀wá Emmanuel tí gbogbo èèyàn mọ̀ sí Méyọ̀kún òun mà ló ti sọ̀rọ̀ jáde lánàá wípé òun rọ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà láti tún àwọn òpópónà orílẹ̀-èdè yìí kí wọ́n tún ṣe o yálà ọkọ̀ bọ̀gìnì eléyìí tí wọ́n ń pòǹgbẹ rẹ̀ lọ́wọ́ báyìí. Ó ní ohun tayétayé ni àti wípé ohun gbogbo ló ní ìgbà àti àsìkò. Ó ní ẹni tó ń kó ọ̀rọ̀ jọ ni ó dàbí ọ̀rọ̀ nù Bíbélì tí wọ́n ní aṣiwèrè ó ń kó ọ̀rọ̀ jọ láláìmọ̀ wípé òun kọ́ ni ó lò àti wípé ẹni tí ó lò ó ń bẹ ní sẹpẹsẹpẹ o. Wọ́n ní kí wọ́n fi ìtàn lélẹ̀ kí wọ́n rí dájú pé wọ́n ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Méyọ̀kún ni òun rọ gbogbo àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbàlẹ̀ yìí àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojíṣòfin tó fi mọ́ gbogbo àwọn aṣòfin àti ìjọba ìpínlẹ̀ láti tún gbogbo àwọn òpópónà eléyìí tó gbé igun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà dúró láti tún ṣe o yàtọ̀ sí ọkọ̀ bọ̀gìnì SUV eléyìí tó jẹ́ ìpè mílíọ̀nù lọ́nà ọgọ́jọ náírà 160 million naira ní ẹyọ kọ̀ọ̀kan ọkọ̀ yìí ló tó èyí tí wọ́n ń pò gbẹ̀rẹ̀. Ó ní bí wọ́n bá tún ojú òpópónà ọlẹ̀ yìí ṣe tí wọ́n sì ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ wọn nílò láti máa wọ ọkọ̀ agbọ̀ntànù bí kò ṣe wípé ọ̀rẹ́ ará ìlú ni wọn yóò jẹ́ o. Méyọ̀kún lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìbẹ̀rù Ọlọ́run ní ìlẹ̀kẹ̀ ọgbọ́n o. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV títí di ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní tí ọ̀tún ròyìn ní ìgbógbà aládùúrà wípé ilé ò ní lé wa ọ̀dọ̀ nínú ọ̀wá o ayọ̀ òun àlàáfíà ńlá ó fi pàdé. fún mi Adénúgà lẹnu tó mìíràn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.